àwọn mùsùlùmí máa ń ka suratu Kaf ní every Friday, gbogbo ọjọ́ Friday. Nǹkan tí Muhammad sọ fún wọn yẹn tá a bá lọ wo Mishkat al-Masabi 2175. Ó ní Abu Sa'id reported the prophet as saying, Abu Sa'id sọ pé Muhammad sọ pé, if anyone recites Surah to the Kaf, Quran chapter 18 on Friday, téèyàn kan bá ka Quran chapter 18 Surah to Kaf ní ọjọ́ Friday, light will shine brightly for him till the next Friday. Ìmọ́lẹ̀ máa tàn fún ẹni títí di Friday tó ń bọ̀. Ẹ wá yẹ ká ka Surah to Kaf yìí táwọn mùsùlùmí máa ń kà ní every Friday, ká kà ní èdè abínibí. Ẹ̀rí táwọn mùsùlùmí máa ka Surah to Kaf yẹn ní every Friday tán dẹ̀ á máa ṣe àmín àmín. Ẹ wá jẹ́ ká ka Surah to Kaf ní èdè abínibí ká wo nǹkan tó wà níbẹ̀. Quran chapter 18. Ó ní gbogbo ẹ̀yin jẹ́ ti Allahu, ẹni tí ó sọ tírà kalẹ̀ fún ẹrúsìn rẹ̀, kò sì dojú ọ̀rọ̀ kan rú nínú rẹ̀. Ó ṣe é ní tírà tó dúró dédé nítorí kí ànábì lè fi ṣe ìkìlọ̀ ìyà líle láti ọ̀dọ̀ Allahu, àti nítorí kí ó lè fún àwọn onígbàgbọ́ òdodo, àwọn tó ń ṣe iṣẹ́ rere, ní ìró ìdùnnú pé dájúdájú ẹ̀san rere ń bẹ fún wọn nínú ọgbà ìdẹ̀ra. Wọn yóò máa gbádùn nínú rẹ̀ lọ títí láéláé. Àti nítorí kí ó lè ṣe ìkìlọ̀ fún àwọn tó wípé Allahu mú ẹnìkan ní ọmọ, kò sí ìmọ̀ kankan fún àwọn àti bàbá wọn nípa rẹ̀. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn tóbi, dájúdájú wọn kò wí kinní kan bí kò ṣe irọ́. Nítorí náà, nítorí kí ni o ṣe máa fi ìbànújẹ́ para rẹ lórí ìgbésẹ̀ wọn pé wọn kò gba ọ̀rọ̀ àlùkùránì yìí gbọ́? Dájúdájú àwa ṣe ohun tí ń bẹ lórí ilẹ̀ ní ọ̀ṣọ́ fún ilẹ̀ náà, nítorí kí a lè dán wọn wò pé èwo nínú wọn ló máa dára jùlọ níbi iṣẹ́ ṣíṣe nínú ẹ̀sìn. Àti pé dájúdájú àwa máa sọ nǹkan tí ń bẹ lórí ilẹ̀ di erùpẹ̀ gbígbẹ tí kò ní hu irúgbìn. Tàbí o lérò pé dájúdájú àwọn ará inú ọ̀gbun àpáta àti wàláhà orúkọ wọn jẹ́ èèmọ̀ kan nínú àwọn àmì wa? Rántí nígbà tí àwọn ọ̀dọ́kùnrin náà wá ibùgbé sínú ọ̀gbun àpáta, wọ́n sọ pé, Olúwa wa, fún wa ní ìkẹ́ láti ọ̀dọ̀ rẹ̀, kí o sì ṣe ìmọ̀nà ní ìrọ̀rùn fún wa nínú ọ̀rọ̀ wa. A kùn wọ́n lóorun àsùnpìyè nínú ọ̀gbun àpáta fọ́dún gbọọrọ. Lẹ́yìn náà a gbé wọn dìde nítorí kí a lè ṣàfihàn èwo nínú ìjọ méjèèjì ló mọ gbèdéke òǹkà ọdún tó lọ nínú ọ̀gbun àpáta náà. Àwa sọ ìròyìn wọn fún wọn pẹ̀lú òdodo, dájúdájú ọ̀dọ́kùnrin ni wọ́n gbàgbọ́ nínú Olúwa wọn, a sì ṣàlékún ìmọ̀nà fún wọn. A sì kì wọ́n lọ́kàn nígbà tí wọ́n dìde, tí wọ́n sọ pé, Olúwa wa ni Olúwa àwọn sánmọ̀ àti ilẹ̀, a ò sì ní pe Ọlọ́run kan lẹ́yìn rẹ̀. Tí a bá pe Ọlọ́run kan lẹ́yìn rẹ̀, dájúdájú nígbà náà a ti sọ̀rọ̀ tó tayọ ẹnu ààlà. Àwọn ìjọ wa wọ̀nyí sọ àwọn kan di Ọlọ́run lẹ́yìn Allahu. Kí ni kò jẹ́ kí wọ́n mú ẹ̀rí tó yanjú wá nípa wọn? Nítorí náà, ta ni ó ṣe àbòsí jù, ẹni tó dá àdáparọ́ mọ́ Allahu? Rántí nígbà tí àwọn ọ̀dọ́kùnrin náà sọ fúnra wọn pé, nígbà tí ẹ bá yẹra fún àwọn àti nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn Allahu, kí ẹ wá ibùgbé sínú ọ̀gbun àpáta, Olúwa yín yóò tẹ́ nínú ìkẹ́ rẹ̀ sílẹ̀ fún yín, ó sì máa ṣe ọrọ̀ yín ní ìrọ̀rùn fún yín. Ó máa rí oòrùn nígbà tí ó bá yọ, ó máa yẹ̀bá kúrò níbi ọ̀gbun wọn sí ọwọ́ ọ̀tún. Nígbà tí ó bá tún wọ̀, ó máa fi wọ́n sílẹ̀ sí ọwọ́ òsì. Wọ́n sì wà nínú ayé tí ó ń fẹ́ jù nínú ọ̀gbun àpáta. Ìyẹn wà nínú àwọn àmì Allahu. Ẹnikẹ́ni tí Allahu bá fi mọ̀nà, òun ni olùmọ̀nà. Ẹnikẹ́ni tí ó bá sì ṣì lọ́nà, ò ní rí olùrànlọ́wọ́ atọ́nisọ́nà kan fún un. Tí o bá rí wọn, o máa lérò pé wọn kò sí lójú oorun.
ojú oorun ni wọ́n sì wà, a sì ń yí wọn ní ẹ̀gbẹ́ padà sí ọ̀tún àti sí òsì. Ajá wọn sì na apá rẹ̀ méjèèjì sílẹ̀ ní ẹnu ọ̀nà. Tí ó bá jẹ́ pé o yọjú wò wọ́n ni, ìwọ ìbá pẹ̀yìndà láti họ fún wọn, ìwọ ìbá sì kún fún ìbẹ̀rùbojo láti ara wọn. Báyẹn ni wọ́n wà tí a fi gbé wọn dìde padà nítorí kí wọ́n lè bi ara wọn léèrè ìbéèrè. Wọ́n sọ̀rọ̀ kan nínú wọn sọ pé, ìgbà wo la ti wà níbí? Wọ́n sọ pé, a wà níbí fún ọjọ́ kan tàbí apá kan nínú ọjọ́. Wọ́n sọ pé, Olúwa yín ló nímọ̀ jùlọ nípa ìgbà tí ẹ ti wà níbí. Nítorí náà, kí ọ̀kan nínú yín dìde lọ sí inú ìlú pẹ̀lú owó fàdákà yín yìí, kí ó wo èwo nínú oúnjẹ ìlú ló mọ́ jùlọ, kí o sì mú àsè wá fún yín nínú rẹ̀, kí o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kò sì gbọdọ̀ jẹ́ kí ẹnìkankan fura sí yín. Nítorí pé dájúdájú tí wọ́n bá fi lè mọ̀ nípa yín, wọn yóò jù yín lókò tàbí kí wọ́n dá yín padà sínú ẹ̀sìn wọn. Tí ó bá sì fi rí bẹ́ẹ̀, nígbà náà ẹ kò ní jèrè mọ́ láéláé. Báyẹn ni a ṣe jẹ́ kí àwọn ènìyàn rí wọn, nítorí kí wọ́n lè mọ̀ pé dájúdájú àdéhùn Allahu ní òdodo, àti pé dájúdájú àkókò náà kò sí iyèméjì nínú rẹ̀. Rántí nígbà tí àwọn ènìyàn ń ṣe àríyànjiyàn láàrin ara wọn nípa ọ̀rọ̀ wọn, wọ́n sọ pé, ẹ mọ ilé kan lé wọn lórí, Olúwa wọn ló nímọ̀ jùlọ nípa wọn. Àwọn tó borí lórí ọ̀rọ̀ wọn sì wí pé, dájúdájú a máa sọ orí àpáta wọn di mọ́sálásí. Wọ́n wí pé, mẹ́ta ni wọ́n. Ajá wọn ṣe ìkẹrin wọn. Wọ́n tún wí pé, 5 ni wọ́n. Ajá wọn ṣe ìkẹfà wọn. Ọ̀rọ̀ tó pamọ́ fún wọn ni wọ́n ń sọ, wọ́n ń dá àbá ni. Wọ́n tún wí pé, 7 ni wọ́n. Ajá wọn ṣe ìkẹjọ wọn. Sọ pé, Olúwa mi ló nímọ̀ jùlọ nípa òǹkà wọn. Kò sí ẹni tí ó mọ òǹkà wọn àfi àwọn díẹ̀. Nítorí náà, má ṣe bá wọn ṣe àríyànjiyàn nípa òǹkà wọn, àfi kí o fi àríyànjiyàn náà síbi ẹ̀rí tó yanjú tí a sọ̀kalẹ̀ fún ọ yìí. Má sì ṣe bi ẹnìkan nínú wọn léèrè nípa òǹkà wọn. Má ṣe sọ nípa kinní kan pé, dájúdájú èmi yóò ṣe ìyẹn ní ọ̀la. Àyàfi kí o fi kún pé, tí Allahu bá fẹ́, ṣe ìrántí Olúwa rẹ nígbà tí o bá gbàgbé láti sọ bẹ́ẹ̀ lásìkò náà, kí o sì sọ fún wọn pé, ó rọrùn kí Olúwa mi tọ́ mi sọ́nà lórí rẹ̀ pẹ̀lú èyí tí ó súnmọ́ ju èyí lọ ní ìmọ̀nà fún yín. Wọ́n wà nínú ọgbùn àpáta wọn fún 300 ọdún. Wọ́n tún lo àlékún ọdún 9. Sọ pé, Allahu ló nímọ̀ jùlọ nípa ohun tí wọ́n lò nínú ọgbùn àpáta. Tirẹ̀ ni ìkọ̀kọ̀ àwọn sánmọ̀ àti ilẹ̀. Kí ni kò rí tán? Kí sì ni kò gbọ́ tán? Kò sí aláàbò kan fún wọn lẹ́yìn rẹ̀, kò sì fi ẹnìkan ṣe akẹgbẹ́ nínú ìdájọ́ rẹ̀. Ké ohun tí a fi ránṣẹ́ sí ọ nínú tírà Olúwa rẹ̀. Kò sí ẹni tí ó lè yí àwọn ọ̀rọ̀ rẹ̀ padà. Ìwọ kò sì lè rí ibùsásí kan lẹ́yìn ọ̀dọ̀ rẹ̀. Ṣe sùúrù fún ẹ̀mí rẹ láti wà pẹ̀lú àwọn tó ń pe Olúwa wọn ní òwúrọ̀ àti ní àṣálẹ́, tí wọ́n ń wá ojú rere rẹ̀. Má ṣe fojú pa wọ́n rẹ́ láti wá ọ̀ṣọ́ ìṣẹ̀mí ayé yìí. Má sì ṣe tẹ̀lé ẹni tí a mú ọkàn rẹ̀ gbàgbé ìrántí wa. O tẹ̀lé ìfẹ́ inú rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ sì jẹ́ àṣejù. Sọ pé, òdodo nìyí láti ọ̀dọ̀ Olúwa yín. Nítorí náà, ẹni tí ó bá fẹ́ kí ó gbàgbọ́ ní òdodo, ẹni tí ó bá sì fẹ́ kí ó ṣàìgbàgbọ́. Dájúdájú àwa pèsè iná sílẹ̀ de àwọn alábòsí, tí ọgbà rẹ̀ yóò yí wọn po. Tí wọ́n bá ń tọrọ omi mímu, a ó fún wọn ní omi mímu kan tó dàbí ògèrè epo gbígbóná, tí ìgbóná rẹ̀ yóò sì máa ṣe àwọn ojú. Ohun mímu náà burú, ó sì burú ní ibùkójọ. Dájúdájú
àwọn tó gbàgbọ́ ní òdodo tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ rere, dájúdájú àwa kò ní fi ẹ̀sùn ẹni tí ó bá ṣe iṣẹ́ rere ráre. Àwọn wọ̀nyẹn tí wọ́n ní àwọn ọgbà ìdẹ̀ra tí àwọn odò yóò máa ṣàn ní ìsàlẹ̀ wọn, wọ́n máa ṣe wọ́n ní ọ̀ṣọ́ nínú rẹ̀ pẹ̀lú àwọn nǹkan ọwọ́ látara wúrà. Wọn yóò máa wọ aṣọ àrán aláwọ̀ ewéko, èyí tí ó fẹ́lẹ́ àti èyí tí ó nípọn. Wọn yóò sì máa rọ̀gbọ̀kú lórí ibùsùn ọlá nínú ọgbà ìdẹ̀ra. Ẹ̀san náà dára, ó sì dára ní ibùkójọ. Fi àwọn ọkùnrin méjì kan ṣe àpẹẹrẹ fún wọn. A fún ọ̀kan nínú wọn ní ọgbà èso àjàrà méjì, a sì fi àwọn igi dàbínù yí wọn ká. A tún fi àwọn igi eléso là wọ́n láàrin. Ìkíni kejì, àwọn ọgbà èso méjèèjì ń so èso wọn, àwọn èso rẹ̀ kì í pẹ̀dín, a sì jẹ́ kí odò ṣàn kọjá láàrin oko méjèèjì. Ó ní èso. Ó sì sọ fún ọ̀rẹ́ rẹ̀ nígbà tí ó bá ń jiyàn báyìí pé, èmi ní dúkìá lọ́wọ́ jù ọ́ lọ, mo tún fi àwọn ènìyàn ní agbára jù ọ́ lọ. Ó wọ inú oko rẹ̀ ní ẹni tí ó ṣàbòsí sí ẹ̀mí ara rẹ̀. Ó wí pé, èmi kò lérò pé èyí máa parun láéláé. Èmi kò sì lérò pé àkókò àjíǹde náà máa ṣẹlẹ̀, àti pé tí wọ́n bá tiẹ̀ dá mi padà sí ọ̀dọ̀ Olúwa mi, dájúdájú mo tún máa rí ibùdé sí tó dára ju èyí lọ. Ọ̀rẹ́ rẹ̀ sọ fún un nígbà tí ó ń jà á níyàn báyìí pé, ṣé o máa ṣàìgbàgbọ́ nínú ẹni tí ó ṣẹ̀dá rẹ láti inú erùpẹ̀, lẹ́yìn náà láti inú àtọ̀, lẹ́yìn náà ó ṣe ọ́ ní ọkùnrin tó pé ní ẹ̀dá. Ṣùgbọ́n ní tèmi, Olúwa mi òun ni Àláhù, èmi kò sì ní sọ ẹnìkan di akẹgbẹ́ fún Olúwa mi. Nígbà tí ó wọ inú ọgbà oko rẹ, kí ni kò mú ọ sọ pé ohun tí Àláhù bá fẹ́? Kò sí agbára kan bí kò ṣe pẹ̀lú ìyọ̀ǹda Àláhù. Tí ó bá sì rí èmi pé mo kéré sí ọ ní dúkìá àti ọmọ, ó súnmọ́ kí Olúwa mi fún èmi náà ní oore kan tí ó máa dára ju ọgbà oko tirẹ̀. Ó sì súnmọ́ kí ó sọ ìyà kan kalẹ̀ sínú ọgbà oko rẹ láti sánmọ̀, ó sì máa di ilẹ̀ aṣálẹ̀, tàbí kí omi rẹ̀ gbẹ, ó sì ní lè wá omi kan. Wọ́n sì pa èso rẹ̀ run pátápátá. Ó sì di ẹni tó ń fi ọwọ́ rẹ̀ méjèèjì lura wọn pẹ̀ẹ́pẹ̀ẹ́ nípa ohun tí ó ti ná sórí rẹ̀. Àwọn ilé rẹ̀ dàwó lulẹ̀ tòrùlé wọn. Ó sì ń wí pé, yéè, èmi ìbá ti sọ ẹnìkankan di akẹgbẹ́ fún Olúwa mi. Kò ní ìjọ kan tí ó máa ràn ọ́ lọ́wọ́ mọ́ lẹ́yìn Àláhù, kò sì lè ran ara rẹ̀ lọ́wọ́. Níbẹ̀ yẹn tí Àláhù ọba òdodo ní aránṣẹ́, ó lóore jùlọ ní ẹ̀san, ó sì lóore jùlọ ní ìkángun. Ṣe àkàwé ilé ayé fún wọn. Ó dàbí omi tí a sọ̀kalẹ̀ láti sánmọ̀. Lẹ́yìn náà ó rọ̀pọ̀ mọ́ irúgbìn ilẹ̀. Lẹ́yìn náà irúgbìn di gbígbẹ tí atẹ́gùn ń fọ́n ká. Àláhù sì jẹ́ alágbára lórí gbogbo nǹkan. Ọ̀ṣọ́ ìṣẹ̀mí ayé ni dúkìá àti àwọn ọmọ. Àwọn iṣẹ́ rere tó máa wà títí láéláé lóore jùlọ ní ẹ̀san lọ́dọ̀ Olúwa rẹ̀, ó sì lóore jùlọ ní ìrètí. Rántí ọjọ́ tí a máa mú àwọn àpáta rìn kúrò ní ààyè wọn, ó sì máa rí ilẹ̀ tí ó máa fojú hàn, tí kò ní sí nǹkan kan mọ́ lórí rẹ̀. A máa kó wọn jọ, a ò sì ní fi ẹnìkan sílẹ̀ nínú wọn. Wọn yóò sì kó wọn wá síwájú Olúwa rẹ ní ọ̀wọ̀ọ̀wọ̀. Dájúdájú ẹ ti wá bá wa báyìí, gẹ́gẹ́ bí a ṣe dá yín nígbà àkọ́kọ́. Àmọ́ ẹ sọ láì ní ẹ̀rí lọ́wọ́ pé a ò ní mú ọjọ́ àdéhùn ṣẹ fún yín. A máa gbé ìwé iṣẹ́ ẹ̀dá kalẹ̀ fún wọn. Nígbà náà o máa rí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọn yóò máa bẹ̀rù nípa ohun tí ń bẹ nínú ìwé iṣẹ́ wọn. Wọn yóò wí pé,
ègbé wà o, kí ló mú ìwé yìí ná? Kò fi ohun kékeré àti ńlá kan sílẹ̀ láì kọ ọ́ sílẹ̀. Wọ́n sì bá ohun tí wọ́n ṣe níṣẹ́ níbẹ̀. Olúwa rẹ kò sì ní ṣàbòsí sí ẹnìkan. Rántí nígbà tí a sọ fún àwọn mọ̀lẹ́kà pé ẹ foríkanlẹ̀ kí ànábì Adam, wọ́n sì foríkanlẹ̀ kí àfi Iblis tí ó jẹ́ ọ̀kan nínú àwọn àlùjọ̀nú. Ó sì yapa sí àṣẹ Olúwa rẹ̀. Nítorí náà, ṣé ẹ máa mú àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ní aláfẹ̀yìntì lẹ́yìn mi ni? Ọ̀tá yín sì ni wọ́n. Pàṣípààrọ̀ tó burú ni fún àwọn alábòsí. Èmi kò fi wọ́n ṣe ẹlẹ́rìí sí ìṣẹ̀dá àwọn sánmọ̀ àti ilẹ̀ àti ìṣẹ̀dá àwọn gan alára. Èmi kò sì mú àwọn aṣinilọ́nà ní olùrànlọ́wọ́. Rántí ọjọ́ tí Allahu yóò sọ pé ẹ pe àwọn akẹgbẹ́ mi tí ẹ sọ nípa wọn láì ní ẹ̀rí lọ́wọ́ pé olùṣìpẹ̀ ni wọ́n pè wọ́n, wọn kò sì dá wọn lóhùn. A sì ti fi ààyè ìparun sáàárín wọn. Àwọn ẹlẹ́ṣẹ̀ sì rí iná, wọ́n sì mọ̀ dájúdájú pé àwọn yóò kó sínú rẹ̀, wọn kò sì rí ibùsásí kan kúrò nínú rẹ̀. Dájúdájú a ti ṣe àlàyé oníranran sínú Àlùkùránì fún àwọn ènìyàn pẹ̀lú gbogbo àkàwé. Ènìyàn sì jẹ́ olùjiyàn ju ohunkóhun lọ. Kò sí ohun tó dí àwọn ènìyàn lọ́wọ́ láti gbàgbọ́ ní òdodo nígbà tí ìmọ̀nà dé bá wọn. Kò sì sí ohun tó dí wọn lọ́wọ́ láti tọrọ àforíjì Olúwa wọn, bí kò ṣe pé wọ́n fẹ́ kí iṣẹ́ Allahu nípa ìparun àwọn ẹni àkọ́kọ́ dé bá àwọn náà, tàbí kí ìyà dé bá wọn ní ojúkojú. Àti pé a kò rán àwọn òjíṣẹ́ níṣẹ́ lásán àfi kí wọ́n jẹ́ onírò ìdùnnú àti olùkìlọ̀. Àwọn tó ṣàìgbàgbọ́ sì ń fi irọ́ ṣàtakò nítorí kí wọ́n lè fi ba òdodo jẹ́. Wọ́n sì sọ àwọn ááyà míì àti ohun tí a fi ṣèkìlọ̀ fún wọn di yẹ̀yẹ́. Ta sì ló ṣàbòsí ju ẹni tí wọ́n fi àwọn ááyà Olúwa rẹ̀ ṣèrántí fún, tí ó gúnrí kúrò níbẹ̀, tí ó sì gbàgbé ohun tí ọwọ́ rẹ̀ méjèèjì ti ṣíwájú. Dájúdájú àwa fi èbì bò ọkàn wọn nítorí kí wọ́n má bàa gbọ́ yé, a sì fi èdìdì sínú etí wọn. Tí ìwọ bá pè wọ́n síbi ìmọ̀nà, nígbà náà wọn kò sì ní mọ̀nà láéláé. Olúwa rẹ ni aláforíjìn, oníkẹ́. Bí ó bá jẹ́ pé ó máa fi ohun tí wọ́n ṣe níṣẹ́ mú wọn ni, ìbá tètè mú ìyà wá fún wọn. Ṣùgbọ́n àkókò àdéhùn àjíǹde wà fún wọn, wọn kò sì ní rí ibùsásí kan lẹ́yìn rẹ̀. Ìwọ̀nyí ni àwọn ìlú tí a ti parẹ́ nígbà tí wọ́n ṣàbòsí, a sì fún wọn ní àkókò àdéhùn fún ìparun wọn. Rántí nígbà tí ànábì Musa sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé èmi kò ní yé rìn títí mo máa fi dé ibi tí odò méjì ti papọ̀, tàbí títí mo máa fi lo ọ̀pọ̀lọpọ̀ ọdún. Nígbà tí àwọn méjèèjì sì dé ibi tí odò méjèèjì ti papọ̀, wọ́n gbàgbé ẹja wọn. Ẹja náà sì sọ ojú ọ̀nà rẹ̀ di pòòrò ọ̀nà nínú odò. Nígbà tí àwọn méjèèjì ré kọjá, ó sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé fún wa ní oúnjẹ ọ̀sán wa. Dájúdájú a ti kó wàhálà nínú ìrìn àjò wa yìí. Ọmọ ọ̀dọ̀ rẹ̀ sọ pé ṣé o rí nígbà tí a wà níbi àpáta fún ìsinmi? Dájúdájú mo ti gbàgbé ẹja náà síbẹ̀. Kò sì sí ohun tí ó mú mi gbàgbé rẹ̀ bí kò ṣe àṣàìtàn tí kò jẹ́ kí n rántí rẹ̀. Ẹja náà sì ti mú ọ̀nà rẹ̀ tọ̀ lọ nínú odò ní ọ̀nà ìyanu. Ànábì Musa sọ pé ibi tí ẹja náà ti lọ, ìyẹn ni ohun tí à ń wá. Àwọn méjèèjì sì sá padà sẹ́yìn láti tọ orí pa ẹsẹ̀ wọn bí wọ́n ṣe tọ̀ ọ́ wá. Àwọn méjèèjì sì bá ẹrúsìn kan nínú àwọn ẹrúsìn wa níbẹ̀ tí à ń fún ní ìkẹ́ kan láti ọ̀dọ̀ wa, a sì fún un ní ìmọ̀ láti ọ̀dọ̀ wa. Ànábì Musa sọ fún pé ṣé kí n tẹ̀lé ọ nítorí kí o lè kọ́ mi nínú ohun tí wọ́n fi mọ̀ ọ́ ní ìmọ̀nà? Sọ pé dájúdájú ìwọ kò lè ṣe sùúrù pẹ̀lú mi, àti pé
báwo ni o ṣe máa ṣe sùúrù lórí ohun tí o fi ìmọ̀ rọ kiri ká rẹ̀? Ànábì Musa sọ pé tí Allahu bá fẹ́ ó máa bá mi ní onísùúrù, èmi kò sì ní yapa àṣẹ rẹ̀. Sọ pé tí o bá tẹ̀lé mi, má ṣe bi mí ní ìbéèrè nípa nǹkan títí mo fi máa kọ́kọ́ mú ìrántí wá fún ọ nípa rẹ̀. Nítorí náà àwọn méjèèjì lọ títí di ìgbà tí wọ́n fi wọ inú ọkọ̀ ojú omi. Kìdírì sì dá ọkọ̀ náà lu. Ànábì Musa sọ pé ó ṣe dá a lu, ṣé kí àwọn èrò rẹ̀ lè tẹ̀rí ni? Dájúdájú ó ti ṣe nǹkan aburú kan. Kìdírì sọ pé ǹjẹ́ èmi kò sọ fún ọ pé dájúdájú ìwọ kò ní lè ṣe sùúrù pẹ̀lú mi? Ànábì Musa sọ pé má ṣe bá mi wí nípa ohun tí mo gbàgbé, má sì ṣe kó ìnira bá mi nínú ọ̀rọ̀ ìrìn àjò mi pẹ̀lú rẹ. Lẹ́yìn náà àwọn méjèèjì lọ títí di ìgbà tí wọ́n fi pàdé ọmọdékùnrin kan. Kìdírì sì pa á. Ànábì Musa sọ pé ó ṣe pa ẹ̀mí ènìyàn mímọ́ láì gba ẹ̀mí? Dájúdájú ó ti ṣe nǹkan aburú o. Kìdírì sọ pé ǹjẹ́ èmi kò sọ fún ọ pé dájúdájú ìwọ kò ní lè ṣe sùúrù pẹ̀lú mi? Ànábì Musa sọ pé tí mo bá tún bi ọ́ nípa kinní kan lẹ́yìn rẹ, má ṣe bá mi rìn mọ́. Dájúdájú ó ti mú àwáwí dé òpin lọ́dọ̀ mi. Lẹ́yìn náà àwọn méjèèjì lọ títí di ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn ará ìlú kan. Wọ́n tọrọ oúnjẹ lọ́dọ̀ àwọn ará ìlú náà, wọ́n sì kọ̀ láti ṣe wọ́n ní àlejò. Àwọn méjèèjì sì bá ògiri kan níbẹ̀ tó ń fẹ́ wó. Kìdírì sì gbé e dìde. Ànábì Musa sọ pé tí ó bá jẹ́ pé o bá fẹ́ kí o sì gba owó ọ̀yà lórí rẹ̀. Kìdírì sọ pé èyí ni òpinya láàrin èmi àti ìwọ, mo sì máa fún ọ ní ìtumọ̀ ohun tí ìwọ kò lè ṣe sùúrù lórí rẹ̀. Ní ti ọkọ̀ ojú omi, ó jẹ́ ti àwọn mẹ̀kúnnù tí wọ́n ń ṣiṣẹ́ lórí omi. Mo sì fẹ́ láti fi àléébù kàn nítorí pé ọba kan wà níwájú wọn tó ń gba gbogbo ọkọ̀ ojú omi pẹ̀lú ipá. Ní ti ọmọdékùnrin náà, àwọn òbí rẹ̀ méjèèjì jẹ́ onígbàgbọ́ òdodo, a sì ń bẹ̀rù pé kí ó má kó ìtayọ ẹnu ààlà àti àìgbàgbọ́ bá àwọn méjèèjì. Nítorí náà a fẹ́ kí Olúwa àwọn méjèèjì pààrọ̀ rẹ̀ fún wọn pẹ̀lú èyí tó lóore jùlọ, tó máa jẹ́ ẹni mímọ́ jùlọ, àti èyí tó máa jẹ́ ọmọ rere lójú àánú sí àwọn òbí rẹ̀ jùlọ. Nípa ti ògiri, ó jẹ́ ti àwọn ọmọdékùnrin ọmọ òrukàn méjì kan nínú ìlú náà. Àpótí ọrọ̀ kan sì ń bẹ fún àwọn méjèèjì lábẹ́ ògiri náà. Bàbá àwọn méjèèjì sì jẹ́ ẹni rere. Nítorí náà olúwa rẹ̀ fẹ́ kí àwọn méjèèjì dàgbà dáadáa, bá dúkìá náà, kí wọ́n sì hú dúkìá wọn jáde kí ó lè jẹ́ ìkẹ́ láti ọ̀dọ̀ Olúwa rẹ̀. Èmi kò dá ṣe láti ọ̀dọ̀ ara mi. Allahu ló pa mí láṣẹ rẹ̀. Ìyẹn ni ìtumọ̀ ohun tí ìwọ kò lè ṣe sùúrù fún. Wọ́n bi ọ́ léèrè nípa Túlìkọ̀nín. Sọ pé mo máa mú ọ̀rọ̀ ìrántí wá fún yín nípa rẹ̀. Dájúdájú àwa fún un ní ipò lórí ilẹ̀, a sì fún un ní ọ̀nà tó lè gbà ṣe gbogbo nǹkan tí ó bá fẹ́ ṣe. Nítorí náà ó mú ọ̀nà kan tọ̀ títí tí ó fi dé ìbùwọ̀ oòrùn ayé. Ó rí i tí ń wọ̀ sínú ìṣẹ̀lẹ̀rú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dúdú kan. Ó sì bá àwọn ènìyàn kan níbẹ̀. Ó sì sọ pé Túlìkọ̀nín, yálà kí o jẹ wọ́n níyà tàbí kí o mú ohun rere jáde lára wọn. Túlìkọ̀nín sọ pé ní ti ẹni tí ó bá ṣàbòsí, láìpẹ́ a máa jẹ níyà. Lẹ́yìn náà wọ́n máa dá a padà sí ọ̀dọ̀ Olúwa rẹ̀, ó sì máa jẹ níyà tó burú. Ṣùgbọ́n ní ti ẹni tí ó bá gbàgbọ́ ní òdodo, tí ó sì ṣe iṣẹ́ rere, tìrẹ ní ẹ̀san rere, a ó sì sọ̀rọ̀ ìrọ̀rùn fún un nínú àṣẹ wa. Lẹ́yìn náà ó mú ọ̀nà kan tọ̀ títí ó fi dé ìbùyọ̀ oòrùn ayé. Ó rí i tí ń yọ,
lórí àwọn ènìyàn kan tí a kò fún ní gàgá ààbò kan níbi oòrùn. Báyẹn ni Tòlìkọ́nẹ́yìn ṣe tẹ̀síwájú, dájúdájú a rọ kiri ká ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀. Lẹ́yìn náà ó mú ọ̀nà kan tọ̀ títí ó fi dé àárín àpáta méjì. Ó sì bá àwọn ènìyàn kan níwájú rẹ̀, wọn kò sì fẹ́ gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ kan nínú èdè mìíràn. Wọ́n sọ pé, Tòlìkọ́nẹ́yìn, dájúdájú ìran Yájúj àti Májúj ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀. Ṣé kí a fún ọ ní owó òde nítorí kí o lè bá wa mọ odi kan sáàárín àwa àti wọn? Ó sọ pé, ohun tí Olúwa mi fún mi nínú ipò lóore jùlọ. Nítorí náà ẹ fi agbára ràn mí lọ́wọ́ nítorí kí n lè mọ odi sáàárín ẹ̀yin àti wọn. Ẹ máa fún mi ní ègìgé irin títí di ìgbà tí ó fi máa bá ẹ̀gbẹ́ àpáta méjèèjì dọ́gba. Ó sọ pé ẹ máa fẹ́ atẹ́gùn ewìrì sí i lára títí di ìgbà tí ó máa pọ́n wẹ́ẹ̀ bí iná. Ó sọ pé ẹ mú idẹ wá fún mi kí n yọ́ ọ lé lórí. Nítorí náà wọn kò lè gún, wọn kò sì lè dá a lù. Ó sọ pé èyí ni ìkẹ́kan láti ọ̀dọ̀ Olúwa mi. Nígbà tí àdéhùn Olúwa mi bá dé, Allahu yóò sì sọ di pẹ̀tẹ́lẹ̀. Àdéhùn Olúwa mi sì jẹ́ òdodo. A máa fi àwọn ènìyàn àti àlùjọ̀nnú sílẹ̀ ní ọjọ́ yẹn, tí apá kan wọn yóò sì máa rúpọ̀ mọ́ apá kan. Wọ́n á fọn fèrè oníwo fún àjíǹde. A ó sì kó gbogbo wọn jọ papọ̀ pátápátá. Ní ọjọ́ yẹn, a ó sì fi iná Jáhánámọ̀ hàn àwọn aláìgbàgbọ́ kedere. Àwọn ni àwọn tí ojú wọn wà nínú èbìbò nípa ìrántí mi, wọn kò sì lè gbọ́rọ̀. Ṣé àwọn tó ṣàìgbàgbọ́ lérò pé àwọn yóò mú àwọn ẹrúsìn mi ní alátìlẹ́yìn lẹ́yìn mi ni? Dájúdájú àwa pèsè iná Jáhánámọ̀ sílẹ̀ ní ibùdésí fún àwọn aláìgbàgbọ́. Sọ pé, ṣé kí a fún yín ní ìró àwọn ẹni òfò jùlọ nípa iṣẹ́ ọwọ́ wọn? Àwọn ni àwọn tí iṣẹ́ ọwọ́ wọn ti bàjẹ́ nínú ìṣẹ̀mí ayé, àmọ́ tí wọ́n ń lérò pé dájúdájú àwọn ń ṣe iṣẹ́ rere. Àwọn wọ̀nyẹn ni àwọn tó ṣàìgbàgbọ́ nínú àwọn àyà Olúwa wọn àti ìpàdé rẹ̀. Àwọn iṣẹ́ wọn sì bàjẹ́. Nítorí náà a ò ní jẹ́ kí wọ́n jámọ́ nǹkan kan lórí ìwọ̀n ní ọjọ́ àjíǹde. Jáhánámọ̀, ìyẹn ni ẹ̀san wọn, nítorí pé wọ́n ṣàìgbàgbọ́. Wọ́n sì sọ àwọn àyà mi àti àwọn òjíṣẹ́ mi di oníyẹ̀yẹ́. Dájúdájú àwọn tó gbàgbọ́ ní òdodo tí wọ́n ṣe àwọn iṣẹ́ rere, àwọn ọgbà Fìrdáùsì wà fún wọn ní ibùdésí. Olùṣègbére ni wọ́n nínú rẹ̀, wọn kò sì ní fẹ́ kúrò nínú rẹ̀. Sọ pé tí ó bá jẹ́ pé ibùdó jẹ́ tàádà fún àwọn ọ̀rọ̀ Olúwa mi, ibùdó kúkú máa tán síwájú kí àwọn ọ̀rọ̀ Olúwa mi tó tán. Kódà kí a tún mú ibùdó irú rẹ̀ wá ní àlékún. Sọ pé abara ni èmi bí irú yín. Wọ́n fi ìmísí ránṣẹ́ sí mi pé Ọlọ́run yín, Ọlọ́run kan ṣoṣo ni. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń retí ìpàdé Olúwa rẹ̀ kí ó ṣe iṣẹ́ rere, kò sì gbọdọ̀ fi ẹnì kankan ṣe akẹgbẹ́ níbi ìjọsìn fún Olúwa rẹ̀. Nǹkan tí wọ́n ní kẹ́ máa kà nìyẹn o. Ìtàn lásán ni gbogbo ẹ̀. Torí wípé ẹ ò gbọ́ kinní yẹn, èdè yẹn ò kí ń ṣèdè tiwa. Òun lẹ fi ń rò pé nǹkan gidi náà gbé lé yín lọ́wọ́. Irọ́ lásán ni gbogbo ẹ̀. Irọ́ ni gbogbo ẹ̀. Irọ́ ni Quran, irọ́ ni Islam. Wọ́n kàn gbé wá láti wá fi brainwash wa ni. Wọ́n gbé wá láti wá fi colonize wa ni. Wọ́n gbé wá láti wá fi gbalẹ̀ wa ni. Wọ́n wá báyé wa jẹ́ ni pẹ̀lú Islam. Allah kò ní nǹkan kan, irọ́ lásán. Nǹkan tó wà nínú bí ìsìn, ẹni tó kàn dún kòkò, ìtàn ìjàpá àti yánríbo, wọ́n wọnú odò, wọ́n ṣe kinní kan, wọ́n pààyàn, wọ́n jáde, àwọn máa wọná, wọn ò ní wọná, wọ́n máa wà lórí bẹ́ẹ̀dì, wọ́n máa gbádùn. Irọ́ ni gbogbo ìtàn ní ìtàn. Wọ́n á máa sọ wípé Quran ó ní mùjísà, ó ní irọ́. Wọ́n kọ́ ni Quran, wọ́n kọ́ ni, wọ́n kàn wá báyé wa jẹ́ ni. Ìtàn ni. Tó bá kọ ìtàn míì wá náà báyìí ní èdè Chinese, tó wá ní kẹ́ máa kà, ẹ máa bí kẹ́ máa ṣe àmì, ẹ tún máa ṣe ìtàn dẹni.
nǹkan tó bá ti ní kẹ́ ẹ máa jọ́sìn fún tó jẹ́ pé èdè ìlú onílùú lẹ gbọ́dọ̀ fi ṣe kò kí n ṣe dandan ti yín. It doesn't belong to you. No. Allah is Arab deity, Lord of Kaaba, Olúwa ilé Kaaba. Èrè ní ṣìgìdì ni. Gbogbo kíní ìsìn irọ́ ẹ̀rí pé wọ́n kọ́ ni. Gbogbo ọ̀rọ̀ yìí ń sìn tá bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àfà pé ẹjọ́ ibo ni Allah ti sọ̀rọ̀ ní Kùránì. Wọ́n ní Allah náà ló sọ̀rọ̀. Ní ibo ló ti yọjú sọ̀rọ̀ kò sí. Gbogbo ọ̀rọ̀ yìí Muhammadu ló sọ. Wọ́n ní Jibril ló mú wá fún Muhammadu. Allah ò lè sọ̀rọ̀ èrè ni. Wọ́n package gbogbo kíní. Wọ́n gbé Allah wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Wọ́n gbé Islam wá láti wá fi gba èdè wa kan fún wa ní èdè Lárúbáwá. Nílé mọ nǹkan tẹ́ ń ṣe. Wọ́n gba àṣà wa kan fún wa ní àṣà Lárúbáwá. Kan gba ìmúra wa kan fún wa ní ìmúra Lárúbáwá. Kan gba Ọlọ́run Lódùmarè lẹ́nu wa kan fún wa ní Allah Lárúbáwá. Ayé wa máa wá bàjẹ́ àwa ní agbára kankan. Kò sí nǹkan tí kíní dé fún yín o. Ẹ̀rí pé tán ni kò sí nǹkan tó lè ṣe fún yín. Nǹkan àwọn bàbá wa tó lè ṣiṣẹ́ fún wa tó jẹ́ confirm. Wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa pẹ̀lẹ́tàn wọ́n á lè pa wa tán lórí ilẹ̀. Àwọn àfáà yóò dẹ̀ ní sòdodo torí pé ìdí kíní ni wọ́n sì ń jẹ. Ẹ̀rí tí àwọn àfáà kan máa pìtàn pé àwa Yorùbá ilẹ̀ Lárúbáwá láti wá torí pé iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe kan kó wa lẹ́rú fúnran Lárúbáwá kí wọ́n tún ìtàn wa kọ pé ilẹ̀ Lárúbáwá láti wá á lè rọrùn fún àwọn ọmọ Lárúbáwá láti wá gbalẹ̀ wa. Torí ẹ̀ náà ṣe ń sa gbogbo agbára wọn láti disarm wa láti gba agbára lọ́wọ́ wa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà lọ sílé nǹkan tó bá ń ṣe ńlé yẹn lọ máa ṣe kò sí iná kankan bí kankan kò sálùjọ náà kankan bí kankan. Ẹ tẹ̀lé òfin ìlú tẹ́ bá wà ẹ ṣe dáadáa sí àwọn ará ilé yín ẹ ti tẹ̀lé òfin Ọlọ́run kò sí iná kankan. Allah ó nẹ́sìn Ọlọ́run Lódùmarè kò nẹ́sìn. Allah ó nílé Ọlọ́run Lódùmarè ò nílé. Allah ó ní kèfèrí Ọlọ́run Lódùmarè ò ní kèfèrí. Gbogbo wa ló fẹ́ràn tójò bá ń rọ̀ ó máa rọ̀ sórí gbogbo wa. Allah kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè. Olúwa ilé Kaaba ni. Wọ́n gbé Islam wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Wọ́n gbé wá láti wá fi gba ilẹ̀ wa ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn. Allah ò lè ṣe nǹkan kan èrè lásán ni. Paracetamol 10 naira ṣe ó ní agbára ju Allah lọ. Àwọn Mùsùlùmí ló ń jà fún Allah tẹ́ bá wo nínú Kùránì ẹ pa wọ́n. Kí ló dé tí Allah ò lè pa wọ́n fúnra ara ẹ̀? Ṣé bí wọ́n ló sọ pé o ti dáná fún ẹni tí ò bá ṣẹ̀sìn Islam? Kí ló dé tó tún wá ń sọ bí kan lọ máa gbógun ti àwọn tí wọ́n bá ti ṣẹ̀sìn Islam pẹ̀lú ẹgẹ́ ti fura pé ẹ̀sìn Islam wọ́n wá fi dúnkokò mọ́ wa láti gbalẹ̀ wa ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí mo dúró ó dìgbà.